èyí ni ohun tó ṣẹlẹ̀ níbi ìpàdé àpérò ẹgbẹ́ ọmọ bíbí ìlú ìlọrin lọ́jọ́rùú Wednesday ọjọ́ karùndínlọ́gbọ̀n inú oṣù kejìlá ọdún 2024 yìí lẹ́gbẹ́ ìdàgbàsókè ọmọ bíbí ìlú ìlọrin IEDPU ṣe ìpàdé àpérò ọlọ́dọọdún wọn ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gọ́ta irú rẹ̀ àti ìkówójọ èyí tó wáyé ní pálásì emir tìlú ìlọrin alhaji ibrahim sulu gambari. Níbi ìpàdé ọ̀hún ni gómìnà ìpínlẹ̀ kwara malam abdulrahman abdulrazak ti mẹ́nubà àwọn iṣẹ́ ribiribi tó ti ṣe láti ìgbà tó ti dé orí ipò gẹ́gẹ́ bí gómìnà tó dárúkọ àwọn òpópónà tó ṣe. Bákan náà ló tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìlú ìlọrin fún àtìlẹ́yìn wọn lórí àwọn àṣeyọrí rẹ̀ wọ̀nyí, tí ó wá ṣe ìlérí láti kọ́ Innovation Hub tí ẹgbẹ́ náà fẹ́ kọ́ láàrin oṣù mẹ́fà. Nínú ọ̀rọ̀ rẹ̀, ààrẹ ẹgbẹ́ náà alhaji abdulmumin ayọ̀ rọ gbogbo àwọn ọmọ ìlú ìlọrin láti dẹ́kun à ń ta ilẹ̀ fún àwọn àjèjì nítorí pé kí ọmọ onílé má padà di ayálégbé. Ó tẹ̀síwájú pé ọ̀pọ̀ ọmọ ìlú ìlọrin ló ń ta ilẹ̀ agboolé wọn nítorí owó. Fún ìdí èyí, kí wọ́n jáwọ́ lápọ̀n tí ò yọ̀, kí wọ́n da omi lákaná. Ó ní òun bẹ àwọn bàbá kí wọ́n dákun nítorí ọlọ́run ọba Allah, kí wọ́n má ta ilẹ̀ fún àwọn àjèjì mọ́. Ní ìparí ọ̀rọ̀ rẹ̀, ó gbàdúrà kí ọlọ́run tẹ́ gbogbo àwọn ọmọ ìlú ìlọrin tó ti kú sí afẹ́fẹ́ rere. Nínú ọ̀rọ̀ tiẹ̀, ọ̀jọ̀gbọ́n abdulrahim ọbaàgbó ó ní kí gómìnà jọ̀wọ́ jàre kó ran àwọn ọmọ ìlú ìlọrin lọ́wọ́ nítorí pé ebi ń pàlú ọ̀pọ̀ baálé ilé ni kò rí ilé tọ́jú mọ́. Àwọn ìyàwó lókù tó ń gbọ́ bùkátà nínú ilé báyìí. Lára àwọn tó tún péjú pésẹ̀ síbi ìpàdé ọ̀hún ni yàyà sẹ́ríkì, mukhtar tọ́lání ṣàgàyà, sheriff ṣàgàyà, onímọ̀ẹ̀rọ àyìnlá yèkìtì, comrade isa remo, alhaji kollington àyìnlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Níbi ìpàdé àpérò náà ni ambassador yàyà sẹ́ríkì ti gbé owó mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún kan náírà kalẹ̀ gẹ́gẹ́ bí owó ìrànwọ́ fún ẹgbẹ́ náà láti fi kọ́ Innovation Hub tí ẹgbẹ́ náà fẹ́ kọ́. Soliu Mustapha fún wọn ní owó mílíọ̀nù márùndínlọ́gbọ̀n náírà tí ó sì ṣe ìlérí láti kọ́ ibi tí wọn yóò ti máa ṣe ayẹyẹ náà lọ́dọọdún. Sheriff Ṣàgàyà gbé owó mílíọ̀nù lọ́nà 20 náírà kalẹ̀, Mukhtar Ṣàgàyà owó mílíọ̀nù 5 náírà, Honorable Yínká Àlùkò owó mílíọ̀nù 2 náírà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Shakirat Arówólò Nurudeen ló jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Àtótó Arére Online TV.